Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́tí mo wá. This is CrossblogxTV. Don't forget to subscribe, like and share. Wọ́n ní ọ̀rọ̀ oríkì Sunday Igboho kò tó nǹkan tá à ń fà tó le tó báyìí o. Òun ni Iya Oosa ti bọ́ta pé ládé Alaafin ò ládé, ọwọ́ aládìkún láti gba adé fáláàfin. Wọ́n ní kò ń ṣe ní kò ń ṣàná. Lọ ti ń gbá àwọn oríkì yìí, even gan àwọn Ọ̀yọ́ gan wọ́n kì wọ́n bẹ́ẹ̀. Wọ́n nígbà tí ọba bọ́ sórí ìtẹ́, wọ́n ní ṣé nǹkan tó yẹ kó tún kàn lélẹ̀ kó máa jà sórí èmi jù ẹ̀wọ̀ òjù mi. Aládé kan ò ládé. Wọ́n nígbà táwọn Fúlàní lóríṣiríṣi ń wọ ilẹ̀ Yorùbá, àwọn agbénipa oríṣiríṣi ń wọlé lójoojúmọ́, wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gíga. Wọ́n ní Aláàfin ò tiẹ̀ yà sí ọ̀nà ọbẹ̀ rárá. Ọ̀rọ̀ jíjà sí èmi ni aládé ńlá, èmi ni aládé kékeré, Sunday Igboho èyí tó sọ ó ti ṣẹ̀. Sunday Igboho ò ṣẹ̀ o, kò ń ṣe ìní kò ń ṣàná. K'Aláàfin gan tó gorí ìtẹ́ náà ti ń kí Sunday bẹ́ẹ̀ náà dẹ̀ ń kí àwọn ará Ọ̀yọ́ míì bẹ́ẹ̀. So kí ló wá lè fa awuyewuye Sunday ti ròdù sí ọba, Sunday ti tẹnu àbùkù bá ọba? Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wọ́n ní ọba ní kó lọ sọ owó agbẹjẹmọ́wọ́ o. Ẹjọ́ ìjà àgbẹ̀ tó kù lẹ́nu Iya Oosa. Kí èèyàn mọ̀ wípé oríkì ilé èèyàn lélẹ́yìí o, kó dẹ̀ tún máa bíyàn nínú. Ṣebí bí wọ́n ṣe ń kí Aláàfin Ọ̀yọ́ àti gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ni wípé ládé Aláàfin ò ládé, adé aládé làgbàfà láàfin. Nígbà tí bàbá wa Ìgbòho Òòṣà tí wọ́n lọ sí ọ̀dọ̀ Ọ̀nìrìṣà tí wọ́n lọ bẹ̀bẹ̀ tó sì lọ ṣe àtúnṣe gbogbo mistake tó ti ṣe sẹ́yìn, tí wọ́n wá ń sọ̀rọ̀ níbẹ̀ tí wọ́n ń kíra wọn bí wọ́n ṣe máa ń kí àwọn Ọ̀yọ́, torí lórí ayélujára yìí gbogbo ẹ̀ pátápátá la rí bí wọ́n ṣe ń kí Ọ̀yọ́, kódà àwọn ọmọ Ọ̀yọ́ gan fúnra wọn wọ́n á máa kíra wọn bẹ́ẹ̀. Ó wá di wípé bàbá yẹn wá ń ṣe àlàyé ọ̀rọ̀, oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ ń bẹ̀, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn sẹ́yìn, gbogbo bí ọba Ọ̀nìrìṣà bó ṣe ràn wọ́n lọ́wọ́, gbogbo bó ṣe ń kíra wọn àti gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ bí ìyá wọn ṣe ń kí wọn. Yorùbá yóyóyó bí inú alẹ́. Ẹ dúró ná, ọjọ́ wo la fẹ́ sinmi ogun, la fẹ́ sinmi ọ̀tẹ̀? Ọjọ́ wo ni a fẹ́ sinmi wípé kí èdè wa kó má máa yéra wa ná? At least ọ̀rọ̀ tí bàbá yẹn sọ Yorùbá tó clear ni. Kí ló dé tó wá jẹ́ wípé ẹ tún wá bẹ̀rẹ̀ sí ní máa yí, ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa dà pọ̀ mọ́ra wọn. Ẹ wá ń sọ wípé bàbá yìí bú Aláàfin Ọ̀yọ́. Níbo ni bàbá yìí ti ń bú Aláàfin Ọ̀yọ́? Ẹ point ibi tí bàbá yìí ti bú Aláàfin Ọ̀yọ́. Ṣé oríkì ilé wọn àti oríkì Ọ̀yọ́ general ṣé òun ni èébú tí wọ́n fi bú Aláàfin Ọ̀yọ́ ni? Ó ga o, nǹkan tó yẹ ká rán àmà ràn. Ó dàbí wípé ègún tí wọ́n ní ọba kan, mo sì gbàgbé orúkọ ọba náà, tí ó ṣẹ́ sí orí ilẹ̀ Yorùbá láti century to century, ègún yẹn sì ń já ròyìnròyìn kò sí ìtàn. Ẹ rí wípé àgbọ̀ra wa yé mọ́ ni. Àwọn kan bá ń sọ̀rọ̀ lọ síwájú, àwọn kan á máa fà sẹ́yìn. Tí àwọn kan bá ń wá kódà, àwọn kan á máa wá kó máa bàjẹ́. Àwọn kan wà tó jẹ́ wípé ìdí máa dàrú ni wọ́n máa ń láìkì kí wọ́n máa jókòó sí. Nǹkan tó bá wa gangan tó yẹ ká gbájúmọ́ àmà gbájúmọ́, nǹkan tí ò necessary tí ò yẹ ká ṣáná energy wa lé lórí la máa ń ṣáná energy wa lé lórí. For example, ẹ wo bí àwọn agbénipa, ẹ wo bí wọ́n ṣe lọ lé gbogbo àwọn èèyàn kúrò nílùú Kwara, tí àwọn agbénipa ń sọ ìlú di ahoro lọ mọ́ ìran Yorùbá lórí. Gbogbo nǹkan ṣe wọ́n nílùú tí ìlú ò fararọ, tí security ò sí nílùú tó jẹ́ wípé ọmọdé ń kú, àgbà ń kú, onílé ń kú, àlejò ń kú, tí ò sí free movement. Àwọn ọmọ Yorùbá wọn ṣáná energy wọn lé gbogbo pàtì yìí lórí. Àmọ́ tó bá ti di bí pàtì ọ̀tẹ̀, tó bá ti di pàtì rìkíṣí, àbòsí, máa dàrú, ìbẹ̀lẹ̀ ti máa bá ọmọ Yorùbá. Kí ló dé ṣó fi ṣe wá ni? Ṣé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ṣó ti pọ̀ jù ni? Ṣe bí oríkì àwọn Ọ̀yọ́ nìyẹn? Àbí ẹ tún ní oríkì míì ni? Wọ́n ní ládé Aláàfin ò ládé, adé aládé làgbàfà láàfin. Ṣe bí bó ṣe máa ń kí Ọ̀yọ́ nìyẹn? Àbí èmi gangan bí mo ṣe wà yìí, oríkì yẹn ni mo máa ń gbọ́ káàkiri gbogbo ẹnu àwọn Ọ̀yọ́. Ẹ ṣe wá ń kàǹtì ẹ̀ wípé wọ́n ń bú Aláàfin. Àbí bí bàbá yẹn ṣe sọ wípé àwọn ti lọ bá àwọn ọba kéékèèké, dẹ̀nà àwọn wá padà wá fi ètò sí ọba gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé ìyẹn tún wá ní èébú Aláàfin Ọ̀yọ́ ni? Nǹkan tẹ́mi kọ́ rí sí pààtì yẹn ni wípé bàbá yẹn mìíní wípé Ọ̀nìrìṣà òun ni olórí aládé gbogbo nílẹ̀ Yorùbá. Bóyá nítorí ẹ̀ bàbá yẹn ṣe lo language wípé àwọn ti kọ́kọ́ lọ bá àwọn ọba kéékèèké kí àwọn tó wá fi ètò wá bá olórí aládé pátápátá nílẹ̀ Yorùbá. Ṣé yẹn ni èébú ni? Gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pátápátá ní inú ààfin Ọ̀nìrìṣà kò séyìí tó jẹ́ èébú ń bẹ̀. Yorùbá ẹ jẹ́ ká pa ẹnu pọ̀, ká fi ìmọ̀ ṣọ̀kan,
àìfimọ̀ṣọ̀kan Yorùbá òun ló ń bayé Yorùbá jẹ́, òun ló ń dalẹ̀ Yorùbá rú. Àìmágbèdé ara ẹni yé tó jẹ́ wípé ẹ máa mú ọ̀rọ̀ ẹ máa twist ẹ mọ́ra yín lọ́wọ́, ká máa gbéra wa sínú, ká máa fi ọ̀tẹ̀ bára wa lò. Òun ló ń jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ digun gbalẹ̀ wa kí wọ́n máa kó sí àwọn abẹ́ ẹnìkan láti máa lò wọ́n fún ẹnìkan. Gbogbo ẹ̀gbìnrin ọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ká lọ dópin ẹ̀ tí ẹ bá fẹ́ kí wọ́n gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Nítorí pé ẹ̀gbìnrin ọ̀tẹ̀ tó wà láàrin Ọọ̀ni ìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ láti century to century, Aquarius generation la wà, sọ̀rọ̀ sókè generation mú gbogbo nǹkan tó ti bàjẹ́ tún ṣe. Security ò da, gbogbo nǹkan ò da, nǹkan ń ṣe wá nílẹ̀ Yorùbá, ìyẹn ni kẹ́ jẹ́ ká gbájúmọ́. Ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ká lọ máa palàpalàpà. Nǹkan tó ń jó wa létí aṣọ gangan gbogbo bó ṣe ń treat wa badly nílẹ̀ Yorùbá, òun ni kí ẹ jẹ́ ká ṣálẹ̀ energy wa lé lórí. Báwo gangan ni Yorùbá ṣe fẹ́ rí aláàánú? Báwo ni Yorùbá ṣe fẹ́ rí ẹni tó máa gbà wọ́n sílẹ̀ gan nínú oko ẹrú? Nítorí gbogbo ẹni tó bá ti dìde wípé òun fẹ́ gba Yorùbá sílẹ̀ ní oko ẹrú báyìí, òun fẹ́ gba Yorùbá kúrò nínú wàhálà báyìí, òun ni Yorùbá máa mú gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀. Nítorí ẹ̀ la ṣe wà lẹ́yìn la ṣe lọ síwájú, la ṣe lọ bì kankan. Yorùbá ẹ jẹ́ ká ronú. Yorùbá ronú o, ẹ ronú nítorí àwọn ìran wa tá a ti bí sílẹ̀. Ẹ ronú nítorí àwọn ìran tó ń bọ̀ lọ́la. Ẹ ronú nítorí wípé kí gbogbo wa lápapọ̀ ká má bàa padà di fagabọ́n lórí ilẹ̀ tí Olódùmarè tó pèsè fúnra baba ńlá kú baba wa. Ṣé rí wípé ilẹ̀ yẹn gangan gbogbo nǹkan tá a ní ń bẹ̀, ṣé rí wípé kò tó ọwọ́ wa mọ́ nítorí ọ̀tẹ̀ ni o. Ọ̀tẹ̀ ló jẹ́ kí àwọn alágbára ayé gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Ọ̀tẹ̀ ló jẹ́ kí wọ́n máa rúùlù ilẹ̀ lé wa lórí tó jẹ́ wípé gbogbo nǹkan tá a ní kò tó wa lẹ́nu. Ọ̀tẹ̀ yìí náà la dẹ̀ sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn baba ńlá kú baba wa ti ṣọ̀tẹ̀ sẹ́yìn. Ègún ọ̀tẹ̀ yẹn ó wá sì ń jà rànyìnrànyìn lórí wa débi wípé àwọn ọmọ gan àti bẹ̀rẹ̀ sí ní bára wa ṣọ̀tẹ̀. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀, kẹ́ jẹ́ ká gbájúmọ́ nǹkan tó yẹ ká gbájúmọ́ o. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ má dá wọn lọ́tẹ̀ lóhùn o. Àwọn àríjẹ nídìí màdàrú, ẹ má dá wọn lóhùn o. Bàbá wa olóyè Sunday Igboho wọn tó bẹ́ẹ̀ kí wọ́n bu yín o. Ẹ má jẹ́ kí àwọn ọlọ́tẹ̀ kí wọ́n ba àpèrè yín jẹ́ o. Nítorí pé àwọn ọlọ́tẹ̀ kan ni wọ́n ti ń ba àpèrè Aláàfin Ọ̀yọ́ jẹ́ long time ago. Àmọ́ lásìkò yìí ẹ̀yin ẹ tún nǹkan ṣe o. Ẹ má jẹ́ kí àwọn ọlọ́tẹ̀ ba àpèrè yín jẹ́, kí wọ́n ba orúkọ yín jẹ́ nílẹ̀ Yorùbá o. Nítorí wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. Bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ. Òun náà ni +234 70 25 47 5427 +234 70